ẹ bá ń kí àwọn ará ilé kí wọ́n lè bá mọ̀ pé ẹ wà nù kúlò pẹ̀lú wa. Ẹ káalẹ́ o, ẹ káàárọ̀ o, ẹ káàsán. Orúkọ mi ni Àyẹ́ntóyọ̀sí ọmọ Àyẹ́nkọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Ṣàwòrò nílùú. Àwọn ìpè ọ̀hún ti ń rápálá wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ ń gbé lápá yín. Hello, ẹ kú àjálẹ́ o. Hello, ẹ káalẹ́ o. Ìpè ọ̀hún ti rẹ̀. Tí àpọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Ṣàwòrò ìlú, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pé ṣé ìdílé aláyàn gangan ni wọ́n ti bí ní àbí o? Ọmọ ilé aláyàn ni mi. Orúkọ wa ní ìlú wa ní Gàngàn, òun ni ilé ààrẹ. Ilé ààrẹ ìlú. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí, ǹjẹ́ tí ì láǹfààní àti lọ sí ilé ìwé? Mo gbìyànjú láti fẹ́ lọ sílé ìwé, but story yẹn pọ̀ gan, so bọ̀ mo lọ secondary school. Nínú iṣẹ́ tẹ́ wá yàn láàyò yìí, iṣẹ́ tẹ́ yàn láàyò, ibo ló ti gbé yín dé tínú yín dùn tẹ́ wò pé ṣé pé mi náà lè di èèyàn báyìí? Ọjọ́ tínú mi dùn jù ni ọjọ́ tí wọ́n fún mi ní físà Amẹ́ríkà. Ẹ ti lọ ìlú èbó bẹ́ẹ̀ ti wáyé? Bẹ́ẹ̀ sà. Ó tó bí ìlú mélòó tẹ lẹ́dọ̀ àti kádàrá pé kẹ́ ẹ ti dé lórí iṣẹ́ tẹ́ ń ṣe? Mo ti dé South Africa. Mo dẹ̀ ti lọ Benin Republic. Ẹ tún jẹ́ ń bẹ̀rẹ̀ pé ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí, ìjọba mú dídùn wá, ó tún lè mú dàkejì wá. Ìjọ wo ló fẹ́ dàbí pé nǹkan fẹ́ sapá jọ̀mọ́ díẹ̀ ṣe wò pé ṣé nítorí pé mo wá ń ṣiṣẹ́ yìí ni? Ọjọ́ tí inú mi bàjẹ́ mi fẹ́ sọ, ọjọ́ yẹn wọ́n là ń lọ America Embassy. Fúnra ẹni tá a jọ ń lọ náà ló pè mí. Gbogbo adẹ̀ fíìlì fọ́ọ̀mù nínú ọ́fíìsì ẹni yẹn. But nǹkan tó rú mi lójú ni pé gbogbo wa la lọ ya passport photograph nígbà tá a dé kò ní Kẹjà. A fẹ́ tò wọnú ilé pé kí a lọ sọ̀mìtì dọ́kúmẹ́ǹtì, ló bá di pé ẹ pè Ṣàwòrò sẹ́yìn, kò sí dọ́kúmẹ́ǹtì mi ń bẹ̀. Kí ló lè fa gbogbo orú nǹkan báyìí? Ṣé mo wá sin àwọn pípù yìí wá síbí ni? But at the end of the day, wọ́n fún gbogbo wọn ní físà. Mi ò sí lára àwọn tí. Àbẹ́ ìpadà lọ. London ni lọ́dún yẹn February ni 2013. But ìgbà tó di August mo wá lọ America. Àdùpẹ́ ẹ jẹ́ ń bèrè pé iṣẹ́ ìlú tẹ́ ń ṣe yìí, ǹjẹ́ lọ́pọ̀ ọgbà ǹjẹ́ àti ẹ̀ tí rí èèyàn tó ti ẹ̀ fi sọ̀rọ̀ sí ní pé ẹ̀mọ́ wo lágbájá yìí iṣẹ́ ìlú ní í ṣe? Wọ́n sọ láìmọye ìgbà o. Mi kàn fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ìgbà tí mo dé Ìbàdàn, tàbí kí n tó sọ pé mo dé Ìbàdàn, mo ti ráwọn tó ń sọ pé ṣé ọmọ onílù ló fẹ́ fẹ́? Àwọn ọmọ onílù kìnìkan something like that. But I thank God pé àwa náà tún gbìyànjú náà. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí, ìwòye wo ni ojú tí ìyàwó yín máa fi wò yín nínú ilé tí wọ́n bá mọ̀ pé irú èèyàn báyìí làwọn fẹ́? Ìyàwó mi ó mọ̀ láti ilẹ̀ pọ́ ọmọ onílù ni mí. Torí rí Muslim níyàwó mi. Ìyàwó mi mọ̀ pọ́ ọmọ onílù ni mí. Bọ̀ torí ìfẹ́ tó ní sí mi, kò kí ń sọ pé ìfúnkan tí àwọn ọmọ mi bá gbélù sí ibi tí ó yẹ kán gbé sí, a máa pariwo mọ́ ni pé ẹ gbélù bàbá yín kúrò mi bẹ̀yẹn, ẹ mọ̀ pé tó bá dé yóò máa bínú o. A bá mi ṣe lọ́ṣọ̀ọ́. Ẹ jẹ́ ń bèrè pé ẹ tó bí ọmọ ọdún mélòó tẹ̀ tí ń lu ìlú yìí àbí tẹ̀ tí máa tẹ̀lé àwọn bàbá ròde? Ohun tí mo lè sọ ni pé àtọ̀lù ẹ̀jẹ̀ ìlú náà fi bí mi. Torí láti inú oyún ni mo ti ń lùlù. Àti inú oyún? Àti inú mo ti ń lùlù. Bí ọmọ ṣe máa ń fẹsẹ̀ lélẹ̀ báyìí. Báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní lùlù. Inú ẹ̀jẹ̀ inú oyún ni mo ti ń lùlù. Ẹ ti ń lùlù báyìí, ó tó bí ọdún mélòó báyìí? Jẹ́ kí n sọ pé 43 years. 43 years. Ní ẹ̀tẹ̀ láwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n tún jẹ́ pé náà tún bomi ọgbọ́n mu lábẹ́ yín. Àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi. Àwọn tí mo kọ́ nílùú, àwọn tó jẹ́ pé wọ́n dàgbà lábẹ́ mi kó tó di pé mo kúrò nílùú wa. Tó tún jẹ́ pé ńgbà mo tún dé Ìbàdàn, àwọn èèyàn náà tún wá ń bá mi. Hello Ṣàwòrò, kí la ti fẹ́ ṣe léèsì? Báwo ṣe la lè ṣe lé? Ẹ kọ́ wa lówe, ẹ fún wa lówe. Tá a bá fẹ́ lùlù ní stúdíò, báwo la ṣe lùlù? Àwọn èèyàn ń wá sọ́dọ̀ mi lóríṣiríṣi.
ẹ wá jẹ́ kí n béèrè báyìí ǹjẹ́ a rí nínú àwọn ọmọ tẹ́yìn náà bí tí jẹ́ pé àwọn náà sọ pé àwọn náà ń ṣe irú iṣẹ́ báyìí. Tẹ̀rí àkọ́kọ́ náà gbogbo ọmọ onílù ló nílù. Gbogbo ọmọ onílù ló nílù. Àwọn ọmọ mi ń lùlù ìgbà mi gan èyí tó jẹ́ last born mi tó jóbìnrin first born mi gan gbélù lọ sí school obìnrin mi ò mọ ohun tó fẹ́ lọ fi ṣe bọ̀ sáà ní túláàsì mo máa gbélù lọ sí school ó dẹ̀ gbélù lọ last born mi ó sì lùlù ní bí ìjẹrin tó ní my daddy talking drum mo dẹ̀ gbé fún èmi dẹ̀ kúrò láàrin wọn. Táwa ṣe ní ìsìn ní pé ẹ wà bá wa fi ìlú ẹ fi bá wa kí àwọn aráalé kí a lè bá mọ̀ pé yín lẹ́wà nínú òkúlù pẹ̀lú wa. Nǹkan tí mo sọ ni pé ẹ̀yin èèyàn a kí yín o akónílé akálejò akọkùnrin akóbìnrin akọmọdé akágbàlagbà àáfà a kí yín o babaláwo a kí yín o. Tọ́ ẹ jẹ́ n béèrè pé àwọn èèyàn máa sọ wípé etí méjì ni ìyá ìlú wí ọ̀ọ́dà gẹ́gẹ́ bíi téèyàn bá sọ pé dòrè mí fá sọ nǹkan kan wọ́n ní tẹ́ ẹ tún túmọ̀ sí nǹkan míì gẹ́gẹ́ bí báwọn àgbàlagbà ti máa sọ. Nǹkan tí mo lè sọ nípa ẹ̀ ni pé àwọn tó bá gbọ́ àwọn ni wọ́n lè túmọ̀ ẹ̀ sí bí wọ́n ṣe gbọ́. Bọ̀ èmi tí mo lùlù nǹkan tí mi fìlù sọnù bọ̀ tẹ́lẹ̀ láì ṣe pa àfẹnu rọ̀ táwọn yẹn bá kálukú máa mú different idea wá ni pé nǹkan tó nílùú yẹn sọ lé tó á dẹ̀ bá a mú ọ̀hún ti tẹ́ni yẹn bá tó sọ pé àwọn tèmi wá fìlù sọ lé. léyìí tó jẹ́ pé ẹni ó mú kọ̀ǹgọ́ọ̀lù lọ́wọ́ lọ́mọ tí ń fi ìlú wí. Kí wọ́n á tó ṣe ojú òpó lẹ̀ sáwóró tí àwọn èèyàn ń pè yín kí ni tó bí sáwóró ọ̀hún àti pé kí gangan ni tá à ń pè ní sáwóró. Sáwóró jẹ́ nǹkan tó yẹ pé a fi ń ṣọ̀ṣọ́ fún yálù. Tá a fi ń ṣe ọ̀ṣọ́ fún yálù. Ó dàbí ìgbà téèyàn fi ẹ̀gbà ọrùn sọ́rùn ni. So bó ṣe rí pẹ̀lú ìyálù ni. Ṣé ilẹ̀ wá wò pé ó kọ ìnagijẹ tí mo fẹ́ máa jẹ́ ní sáwóró ni àbáyé ni wọ́n fún yín. Èmi kọ́ mo fúnra mi o àwọn èèyàn náà fún mi o ń gba mo dẹ̀ try àti kọ àwọn èèyàn ò gbà. So ọdún wo oṣù wo lẹ gba ó kọ ọ̀hún. Ní 1999 no ẹ jẹ́ n sọ pé 2001 bíi March. Ẹ wá jẹ́ n béèrè báyìí ǹjẹ́ àjọṣepọ̀ kankan wà pẹ̀lú àwọn tó tún jẹ́ bí ìgbìmọ̀ àwọn onílù àbí tẹ́ bá lọ òde ńgbà míì ṣé wọ́n fẹ́ wò pé Sáwóró tún dénú àbí nǹkan kan ṣá. Àjọṣe tó dánmọ́rán wà láàrin àwọn onílù. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé àwọn kan ń bẹ tí wọ́n sọ pé tí wọn ò bá ti ṣe n tí àwọn ṣe wọ́n sọ pé kí ìlú rẹ̀ ó máa yà tí òótọ́ ni àbí irọ́. Ibi tí àfipamọ́ Yorùbá ni. Àfipamọ́ Yorùbá ni. So ìgbà míì ọjọ́ kan mo lọ lù ní Òkè Ògùn ní Òfìkì. So ìgbà tí mò ń lùlù tèmi rá wọn onílù mo bẹ̀rẹ̀ sí ní fìlù kí wọ́n. Bọ̀ àwọn tá a jọ lọ ò mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n kàn rí i pé àwọn bàbá wa tó ń lùlù yẹn wá sọ́dọ̀ mi ni pé ọ̀kárí àyìn ó gbé ẹ̀ ọmọ ìlú wo ni ẹ ọmọ Ìgàngàn ni mo ní ọ̀kárí wọn kọ ẹ o sì gbẹ́kọ̀ọ́. Àwọn yòókù tí ò wá síbẹ̀ kí ni tó ṣẹlẹ̀ sáwọn. Ẹlòmíì lè lùlù kílù ẹ̀yà ẹlòmíì lè so anything ló lè ẹ mọ̀ pé ó dàbí ìgbà téèyàn wà níbì kan tí ò sọ pé àwọn lẹ́ni tí ò kí ni kú lé. Ó pàdánù ẹ̀ káàbọ̀. So bí ó ṣe rí nìyẹn. Àwọn kan máa ń sọ pé àgálù gangan tá a mọ̀ sí wọ́n sọ pé àgálù tá à ń wọ̀ pé òòṣà ni ẹbọ ṣòótọ́ ni tàbí rọ àbóyìn ìwòye wo lẹ́yìn rí lára nǹkan yìí. Yorùbá ní nǹkan tó bá ti ń mú oúnjẹ wá fún ni òrìṣà ni. Nǹkan tó bá ti ń mú oúnjẹ wá fún ni òrìṣà ni. lẹ́yìn tó yẹ pé ìdáwà náà ń ṣe yìí. Òrìṣà ni. Bẹ́ẹ̀ bá tan jẹnẹrétọ̀ ní ìsìn ẹ lè gbóhùn wa. So wọ́n dẹ̀ ní àparò kan ò ga jù kan lọ èyí tó bá gorí ebè bá a ṣe ń sọ̀rọ̀ nsìn tí ò bá sí jẹnẹrétọ̀ wọn ò lè gbọ́ wa. Bẹ́ẹ̀ni. Tí a bá dẹ̀ tún tan jẹnẹrétọ̀ tẹ́ ẹ̀ bá hàn nu microphone wọn ò lè gbé wa so bó ṣe rí nìyẹn. Tá bá wá sọ pé Sáwóró entertainment bó ló ṣe jẹ́ tó wá fìdí pé ẹ̀yin náà wá wò pé kí ẹ máa jẹ́ Sáwóró entertainment. Àti year 2009
ni mo ti decide pé mo fẹ́ máa kéwì. Ẹ tún kéwì báyìí. Tá a bá lọ sí show ńgbà yẹn. Ẹ tún lè kéwì báyìí. mo lè kéwì bọ̀ yẹrí tí jẹ́ kí n láǹdì ọ̀rọ̀ mi. Óyá. Tá a bá wà nù bọ́ọ̀sì táwọn yẹn bá ń kọrin àwa yìn Ọlọ́run wà bọ̀ tèmi bá tán bá ní òkè èmi lórin tí mo fẹ́ kọ́ kan o èmi máa kéwì ni màá ní arúgbó ọjọ́ Elédùmarè ọba tẹ̀dá ayé onílé ọlá alágbàlá àtúrà ọba tí ń fúnni tí ń ṣe ohun gbogbo fúnni ìyàn mo gbé ọ̀gá lónìí Elédùmarè o mà ṣe é mo dúpẹ́ so àwọn yẹn máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn nínú bọ́ọ̀sì ni pé àti ìtàlẹ̀ Elédùmarè ọba mi jẹ́ kábíyọ̀sí adàgbàmọ́tẹ̀pá pátápátá ọlá porogodo ògo ọ̀dádá ti rí dá Ọlọ́run ọba mi ọ̀dá kan tó tún ṣe kan tó tún fi ra ìpamọ́ sínú òtútù. So tí n bá wá ti ń kéwì ní gbogbo àwọn máa rẹ́rìn so mo wá decide pé àwọn yẹ kí n ṣe kinní yìí but ìgbà tí mo wá ń compose orin mo máa ń gbọ́ orin àbúrìdọ̀ so àmọ́ àwọn òpé instead mo fi fẹ́ kéwì kí n kọrin so mo wá bẹ̀rẹ̀ sí ní mo wá ní mi ní kéwì mo wá lọ ṣe album ní after later rẹ̀ ní 2019 ni mo wá lọ ṣe orin gangan tí mo kọ orin. Lẹ́yìn tó jẹ́ pé pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe wà Elédùà tún ti jẹ́ kí ẹ tún ti gbé orin jáde tí ẹ jẹ́ ń gbé pé ní apá yín. Hello. Ọmọ Yorùbá tàbá. Tiwa làṣà tiwa níṣẹ̀ṣe ó kọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Orúkọ mi ni Rákì Dúrófẹ́mi Àdìgún láti bus stop GT l'Íbàdàn. Ó yá agboolé ìlú wo ni? Agboolé Ògùn State Ìjẹ̀bú. Ìjẹ̀bú ẹ lè fi lòkì Ìjẹ̀bú. Hello. Ọmọ Yorùbá. Tiwa làṣà tiwa níṣẹ̀ṣe orúkọ yín àti bí ẹ ti ń pè wá. Orúkọ mi ni Ọlátúnjí Austin. Ìbéèrè yín fún àlejò wa. Bẹ́ẹ̀ ni fún wọn ni pé ṣé a rí àgbà eléré kan tó ti play fún bí a nílùú Ìbàdàn tàbí outside Ìbàdàn tí wọ́n ti ṣeré lẹ́yìn rẹ̀. Ẹ ṣeun jẹ́ kí wọ́n dáhùn ìbéèrè yín. Bẹ́ẹ̀ mo ti bá Yínká Ayéfẹ́lẹ́ lórí ọdún náà ni mo kú lẹ́yìn wọn. Báyìí abákì aláyàn débì kan a máa ń sọ wípé ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé ọmọ aláyàn mi ó ṣeun o ọmọ aláyàn mi ó ṣeun àyàn àwòlé rẹ̀ dé ọmọ aláyàn mi ó ṣeun ilé ọmọ èkó ewúrẹ́ o òkú ewúrẹ́ tí ń fọhùn bí èèyàn oníbàtà mi dùn mí mo ránṣẹ́ po lómele mo ránṣẹ́ po níyàlù mo ní ọmọ bá ń dáṣọ fún jó àní bí n bá ń re ilé bàbá ẹ̀yìn ló máa mú ní jẹun ahun kí nìdí tí wọ́n fi máa ń lo ọ̀rọ̀ ń bà. Ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé tẹ èèyàn mẹ́ta bá jókòó síbi kan sìn tí mo bá kọjú ìlú sí yín nígbà ó bá dé stage kan ẹni tó ti wú tó ti ń wọ́pọ̀ àwọn ọmọ olù tún dé nígbà ó bá rí i pé mo sáà ń fi ìlú kọkùnrin yìí ní orí ti ẹni ọkàn ìwú láì fọkàn sí ni tí ẹ̀gbọ́n wà jẹ́ ẹni tá a kọjú ìlú sí lọ tó sì jẹ́ pé ó ti ní determination pé òun ò ní fún àyàn kankan lówó léni. ẹ fi máa sọ pé ọmọ amúnijẹun àrùn. ìlú gan mo fẹ́ jẹ́ kí ẹ fi kí gàngán eléyìí tí àbí ìgàngán mo fẹ́ jẹ́ kí ẹ fi kí gàngán.
tẹ́ ẹ wá lò ẹ̀yin náà lẹ́tù o kí ni tẹ́ ẹ lò. díẹ̀ náà ní sọ ń bẹ̀. mo ní akálé mọ̀rí ọmọge jẹ́gẹ́dẹ́ tàkúta nípa rí lẹ́yìn aṣòdodo akọ̀mọ́tò kà lẹ́yìn kì í pé kì í ṣọ̀rẹ́ onínúure ní bá ṣe èké ń rojọ́ ìkà ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ìkà ní òdákà lẹ́jọ́ ọmọ ọjà ayé ọlá ó là lílù tọ́ ó là ẹ jẹ́ kí n bílẹ̀ bẹ́ẹ̀. ó ṣàkóyà dání òfìkì ó lé mọ́sìn àlùgbẹ́ ó fojú ara kagbọ́n nini ọ̀gbọ́n tí fẹnu sáálù gbolẹ̀ ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ń bèrè wípé bóyá tẹ̀yìn àtìyàwó yín tẹ́ bá ní gbólóhùn aṣọ ṣe bẹ́ẹ̀ bá lùlù fún wọn sára wọn máa ń túká. èmi máa ń kọrin ni o. ó yà irú orin wo lẹ máa ń kọ. ẹni orin ni mo máa ń kọ. ó yẹ ẹ̀kọ́ ilé ìlẹ̀ máa kọ fún wa. tí ìyàwó mi bá ọdún ìyàwó mi fi gbogbo ara bínú náà ọ̀ tí ìyàwó mi bá ń bínú at the same time mo máa ń kọrin mo lè ka ilé ọmọ wúrà. ó yẹ ẹ̀kọ́ ilé ìlẹ̀ máa kọ fún wa. odò ní pẹ̀ kí akura wa akura wa o odò ní pẹ̀ kí akura wa ohun tó dà wá pọ̀ kò ní tú wa ká sórí àìlọ́mọ́ra. tẹ́ bá ti akọ inú wọn dùn ó tura ká sí. láàrin ọbí ó dénú oníkà kẹ̀dẹ̀ká. àwọn èèyàn máa ń sọ wípé wọn yìí gbàyàwó aláyàn. ṣé òótọ́ ni àbí irọ́. ní family house ti wá o èmi ò rí wọn ò gba ìyàwó wa rí ní family house ti wá o ọmọ pé mo sọ pé mo ń lù lèmi o bọ́ wọn ò gbàyàwó wa rí. elédùn sì ní jẹ́ wọ́n gbàyàwó wa lágbára Ọlọ́run. hello ẹ káalẹ́ o. hello ẹ káalẹ́ o. ó kọ yín àti bí ẹ ti ń pè á. orúkọ mi ni Prince lápapẹ̀tẹ̀. ó yá agbóléwò ìlú wo lẹ́yìn. hello. hello. tẹ́mi bá ti sọ pé ọmọ Yorùbá àtàtà ẹ̀yin sọ pé tiwa làṣà tiwa níṣẹ̀ṣe ọmọ Yorùbá àtàtà. tiwa làṣà tiwa níṣẹ̀ṣe. ó yá ìlú wo lẹ́yìn ṣẹ́fẹ́ abẹ́ níbèrè tẹ́ fẹ́ bi àlejò wa. níbèrè ń fẹ́ kẹ́ pè mí lónìí. ó yá ìlú agbóléwò. ọmọ àdó ní àbòkè ọmọ àbòkè ní. ọmọ àbòkè ṣé kí wọ́n fìlú kì í ni ṣé kí wọ́n fìlú kì í ni àbí ẹ̀sà lẹ́fẹ́. ìlú la fẹ́. ìlú lẹ́fẹ́ wọ́n yà wọ́n fìlú kì í nìsín. ẹ̀ẹ́dọ̀ ní jẹ́ ó bàjẹ́ mo lérò pé bàbá pè yín ní ọjọ́ míì ẹ jẹ́ wà ọ̀yà ẹ wà bá wa fi ìlú yìí ẹ wà fi kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ẹ sì tún bá wa fi ìlú yìí ẹ tún wá fi bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí lẹ́yìn ìgbà náà ẹ̀yin ó tún wá fi ìlú kíra yín. ẹ ṣé àdúpẹ́ o. ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀yà ẹ̀yin náà lẹ́ sọ̀túnmẹ́. ẹ ti sọ̀túnmẹ́ fún mi. Kábíyèsí kò ní bàjẹ́. Ẹ bá wa tún fi ìlú ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn pé ọmọ ọgbọ́kàn ni ọmọlúwàbí o pàtàkì jùlọ ètò tiwa làṣà tiwa níṣẹ̀ṣe kí wọ́n máa gbọ́ ní gbogbo ìgbà kí wọ́n má gbé kúrò ńbẹ̀. ọmọ olúwa bí ní ẹ máa gbọ́ o àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà ọmọ olúwa bí ní ẹ máa gbọ́ o.